Ẹ káàbọ̀ sórí ìkànnì mi. Ẹ wá nǹkan kan fìdílé kẹ wá gbọ́ pẹrẹpẹ̀rọ̀ ọ̀rọ̀ èyí tí màámi Yèyé Dára èyí tí wọ́n sọ nípa ọ̀rọ̀ pásítọ̀ Adébóyè àti gbogbo àwọn pásítọ̀ tó wà ní ilẹ̀ Yorùbá títí dórí àwọn sẹ̀lẹ́síà títí dórí àwọn oníṣẹ̀ṣe lórí ọ̀rọ̀ kíni lórí ọ̀rọ̀ ààbò tí ò sí. Wọ́n ní pásítọ̀ Adébóyè wọn ò sí kíni wọn ò lè jáde sọ̀rọ̀ pé kí àwọn náà wọ́ọ̀de pé bí nǹkan gbà tán ń jà ní Iran àbí níbo tán ń jà pé pásítọ̀ Adébóyè wọn sí kíni wọ́n jáde wọ́n ń protect pé kán má jà níbẹ̀ mọ́ bọ́ gbà tógun délẹ̀ Yorùbá pé pásítọ̀ Adébóyè wọn ò sí kíni wọn ò jáde kán ti ẹ̀ protect pé ok nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yóò ti tó gẹ́. Ẹ jẹ́ kí n sáré gbé yín débẹ̀ kẹ́ wá nǹkan kẹ́ fìdílé kẹ́ wá fi ti gbé yàwó ọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá ti subscribe ẹ jọ̀ọ́ bá mi subscribe o kẹ́ dẹ̀ bá mi share fídíò yìí. Ogun ń jà nínú ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ tẹ́ bá sọ wípé Daddy Adébóyè ò lè líìdì ìwọ́de wọ́ọ́rọ́wọ́ fún the whole of Nigeria tí terrorist ti fẹ́ jack ilẹ̀ Yorùbá tẹ́ wá fi ṣe létán bí yín sí kọ́. Daddy Adébóyè ilẹ̀ Yorùbá tó bí yín sí kọ́ ṣe mọ̀ wípé ibẹ̀ ni gbogbo ṣọ́ọ̀ṣì head office yín tó wà gbogbo businesses àtẹ̀bìtì tó bá ṣe some years back tí ìjà ṣẹlẹ̀ tí El-Rufai tú àṣírí àwọn ò mọ̀ pé ẹ̀ ń gba contract ẹ̀ ń build road àti gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ ń gbà lọ́wọ́ àwọn governors káàkiri bọ́ bàbá Adébóyè ẹ wá ẹ̀yin ọmọ rìdíìmù tó wà níbi torí mo mọ̀ pé kí lẹ́ẹ̀kan sọ̀rọ̀ sí pásítọ̀ yín èmi ò wá sọ̀rọ̀ sí wọn àlàyé ọ̀rọ̀ la jọ ń ṣe wọ́n lè má mọ̀ láì dáa ẹ jẹ́ ká sọ fún wọn kò ṣe pà ń bú wọn ọ̀rọ̀ là ń sọ àlàyé ọ̀rọ̀ ni ìwọ tó o bá jẹ́ kìrìsìtẹ́nì tó jọmọ rìdíìmù tí o bá lè pe pásítọ̀ ẹ kí gbogbo wọn ẹ bá wa sọ fún wọn wípé gbogbo àwọn ọmọ kóòtù ajíire ilẹ̀ Yorùbá tá a wà lókè òkun à ń dúró de ìwọ́de wọ́ọ́rọ́wọ́ fún ètò ààbò àlàáfíà tó péye tó yanrantí fún ilẹ̀ Yorùbá látọ̀dọ̀ ẹ̀yin kìrìsìtẹ́nì kábàtì ẹ̀ wá sọ wípé àwọn ti Pentecostal wọ́n tì síra wọn ẹjọ́ ibo tí ẹ̀yin white garment churches kí lẹ wálé ayé wá ṣe nínú ilẹ̀ Yorùbá ganan bí tá a bá dé torí ọ̀rọ̀ òfò yín dá àtijọ́ ta ti máa pariwo Christian majority wo kì í rántí láti dárúkọ ẹ̀yin white garment church. I am referring to the Celestials and the CNS. Ẹ̀yin kérúbù àsẹ́ráfù ẹ̀yin sẹ̀lẹ̀ kí ni ìgbésí ayé contribution gan tẹ́ fẹ́ contribute sí ilẹ̀ Yorùbá torí àti ìrì yín rí ní ibì kankan ká ẹ gbé ìgbésẹ̀ kankan fún ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá yàtọ̀ fún tẹ́ bá ṣe jubilee javelin ìkórè harvest all night àbí nǹkan kan kò tí ì sí nǹkan alára kankan tí mo rí tí ó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tá a rí àwọn prophet white garment churches tí wọ́n kóra wọn àbóníkálùkù ti ẹ̀rìnrìn ti ẹ̀sẹ̀lẹ̀ lọ́tọ̀ ìsí ànẹ́sì lọ́tọ̀ ìpẹ́ tí ẹ̀ wá ṣe ìwọ́de wọ́rọ́wọ́ gbogbo yín ẹ̀kan wà ṣá àfi ká ẹ máa gorí òkè orí òkè náà lẹ́gùn yín ẹ̀yin prophet and prophetess ẹ wá ẹ má jẹ́ lẹ́yìn lépè kí n tó bẹ̀rẹ̀ sí ní wọ̀n yín lépè níbi tá a bá dé yìí lára yín ẹ fẹ́ sọ wípé wọn gbé lára yín nínú ṣọ́ọ̀ṣì ibi tẹ́ ti ń lọ sí ṣòru wọ́n gbé lọ abẹ́fẹ́ sọ wípé ẹ ò gbọ́ wípé ìkan lára yín ó lọ sí inú ẹ̀mí ọlọ́jọ́ méje nínú pẹ̀lú màláìkà lẹ́nu àgọ́ ara ẹ̀ terrorist wọnú ṣọ́ọ̀ṣì wọ́n bá mọ̀mọ́ ẹlẹ́mìí nínú nǹkan ti dojúrú sẹ́ olóbùkún terrorist o kò respect ẹ̀mí mímọ́ kò pọ́n ẹ̀mí mímọ́ lé kó tiẹ̀ pọ́n ẹ̀mí mímọ́ lé lára mọ̀mọ́ bí àǹtí dẹ̀ ni ó wọnú ẹ̀mí àti wọnú ẹ̀mí terrorist lọ rí bọ́bọ́ àti mọ inú ẹ̀mí terrorist rí bọ́bọ́ àti mọ inú ẹ̀mí ẹ̀jẹ̀ àgbékọ̀ ẹ lọ ẹ kálẹ́ o ẹ kálẹ́ sà á wà lórí ètò níṣẹ́ fẹ́ bá wa dá sétò bẹ́ẹ̀ni ẹ kú ètò nìyẹn ẹ kálẹ́ à ń gbọ́ yín sà. ẹ mọ̀ wípé a lè ṣàì fọ́lò yín so à ń ṣọ́ yín ní tẹ́ bá ti wà lórí ètò so àwa náà máa sáré wà lórí ètò. ẹ ṣé bàbá mi ikú òkùnkùn nípa wa àjọ lájọṣe pẹ́pẹ́pẹ́ I love you all. Ọlọ́run ò ní jẹ́ kó ṣẹlẹ̀ sí yín o. Àmín. So quickly I just want to ship him something lórí ọ̀rọ̀ Pentecostal àti àwọn aláṣọ funfun KNS tẹ́ ń sọ ṣe rí àwọn tó ń ba tó the major problem àwọn tó jẹ́ problem àti onígbàgbọ́ àti kiri ṣe rí àwọn Pentecostal yẹn gangan ni problem wa nílẹ̀ Yorùbá ṣe rí àwọn KNS yẹn àwọn sẹ̀lẹ̀ àwọn yóò tako oníṣẹ̀ṣe o sọ̀rọ̀ mi yé yín mo fẹ́ jẹ́ tí ò bá yé yín mo fẹ́ kó yé ṣe rí àwọn aláṣọ funfun ẹ lè rí ìjọ aláṣọ funfun tó máa bá yín tako àwọn oníṣẹ̀ṣe. because àwọn náà ń ṣe títí wọn.
ṣẹ̀dẹ̀ rí àwọn Pentecostals tán sọ pé òkìní sàkámà jẹ́ ní gbogbo yẹn o sàkámà jẹ́ ní gbogbo yẹn nǹkan tó ń fún wọn ní confidence ni pé ẹ máa wo gbogbo most of them wọ́n sì tó bá fẹ́ lọ tò lásán ọ́dìlẹ̀ àtẹ̀lé wọn ó kéré pa ọlọ́pàá méjì àtẹ̀lé wọn. ó kì í ńgbà tó mọ̀ pé kò sí problem kí ló dé tó ń kó security ni. tó ń yẹ yín àwọn náà ń ṣe é àwọn yìí náà dẹ̀ ló ń condemn àwọn aláṣọ funfun tó ń yẹ yín sí ẹ máa rò ó pé bóyá àwọn Pentecostal yẹn pé bóyá bó ṣe ń sọ bẹ́ẹ̀ náà òfin olúwa bẹ́ẹ̀ I am a Pentecostal man. I'm also a pastor, but we need to tell ourselves the truth. Àwọn gangan ni problem ká ní nílẹ̀ Yorùbá. So ẹ jọ àwọn KNS wọn ò lòdì sí àwọn oníṣẹ̀ṣe. Àwọn kò sáláṣọ funfun kan tó lòdì sáwọn oníṣẹ̀ṣe o. Ṣé ó yé yín? Ṣùgbọ́n ǹjẹ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yà àti rí kí àwọn oníṣẹ̀ṣe kan àwọn aláṣọ funfun white garment church kí wọ́n bá wa dá sí i. Àárí ìgbésẹ̀ àárí contribution àárí kankan lẹ́yìn kí wọ́n máa jà online. Ẹjọ́ ni wọ́n máa ń rò kiri online. Ẹni sì sẹ́yìn ẹ̀ tí rí olè white garment tó sọ pé tó jẹ́ pásọ̀ tó sọ pé kẹ́ lọ ṣoògùn sẹ́yìn ẹ̀ tí gbọ́ rí lórí social media yìí ni. Ok ó ti wà tó ń sọ àbí. A fẹ́ rí wọn láàrin ìgboro kí wọ́n wọ aṣọ funfun kí wọ́n dàwọ́ kán ṣe peaceful work fún ilẹ̀ Yorùbá kán jẹ́ ká mọ̀ ipá wọn náà wà concern nípa ilẹ̀ Yorùbá. A fẹ́ rí wọn adẹ̀fẹ́ rí Pentecostal káwọn náà ṣe ìwọ́de tẹ́ ẹ bá lè ṣe ìwọ́de wọ́rọ́wọ́ fún Israẹli tó gún jà wọ́n ogun ti délẹ̀ Yorùbá ẹ wá ṣe ìwọ́de wọ́rọ́wọ́ fún wa. Àwa Pentecostal gangan ni problem ilẹ̀ Yorùbá. Àwa gangan ni àwa Pentecostal I am a member of MFM. That is Mountain of Fire. Dadi Olúkọ̀yà nìyẹn. Bẹ́ẹ̀ni àwa gangan ni issue àwa gangan but thank God ń sìn ó dà pé wọ́n ti ń wake up díẹ̀díẹ̀ torí èmi tẹ̀tí ń sọ lọ́kàn ara mi tẹ́lẹ̀ ni pé béèyàn bí pásítọ̀ kan bá lọ organize ní IVG ń sìn òun àti family ẹ̀ ló máa ṣe but ó dà pé wọ́n ti wake up. Dadi Kúmúyì ti ní. For now cancel nothing like an IVG kò sẹ́ni fẹ́ kú. Bàbá o. Ẹ bá bí tó lọ. Dádì ẹ ṣe bàbí olórí ẹbí ẹ gbà síbẹ̀. Kókókó bàmí. Ẹ kálẹ́ dádì ṣé dáadáa lẹ wà sà. Àṣà agbára kò dì í mú. Àmín Jésù. Ọwọ́ agbára Olódùmarè lórúkọ ìkójì yín ká. Àmín. Agbára tí kì í pé nípa. Agbára tí kì í ṣàkà kíkọ̀ tí ń rà sàásì. Ẹgbọ́n mi agbára tí kì í pé nípa. Agbára tó kì í rà sàásì sí. Àṣàṣà yóò ní mú yín o. Àmín. Wọ́n ní pé yín pa. 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 Àmín. Má jẹ́ mú agbára rẹ̀ ọ̀yà kó dì í mú. Àmín Jésù. Tí súre kọ̀ọ̀kan fún yín bẹ́ẹ̀ ló máa rí o. Àmín. Àṣẹ Jésù kó wà lóra yín. Àmín. Bẹ́ẹ̀ kó Àmín. Jésù Olúwa wa. Àmín. Àmín. Mo fẹ́ dẹ́ sétò lánàá. Ẹ má bínú dádì kọ́ọ̀lù pọ̀ ètò yẹn ẹ mọ̀ àtúnlálejò gbogbo ẹ kọ̀ wọnú ara wọn ni ẹ má bínú sí mi. Mo rí mú wa ìfà ṣe rí mo sọ fún yín gbà yẹn ìpè tó bá dojú ṣùṣù fúra là. Bẹ́ẹ̀ ni dádì ẹ sọ bẹ́ẹ̀ ẹ sọ bẹ́ẹ̀. Ṣe rí ẹ jẹ́ kí n sọ tọrọ fún yín ẹ ń bá mìíràn Ọlọ́run á kọ̀ tú àṣírí mo sọ fún àwọn èèyàn lẹ́nu mo ní Ọlọ́run fẹ́ tú àṣírí lórílẹ̀‐èdè yìí àwa gbàdúrà èmi ríran mo dẹ̀ bẹ̀rẹ̀ sí gbàdúrà ikú dògùn mo gbàdúrà láti bá tí mo ti bẹ̀rẹ̀ sí ríran mo sọ fún àwọn èèyàn òun ló jẹ́ káṣírí wọn tú pé àwọn nílò ṣàríà tó wá fi kú Ọlọ́run ló tú àṣírí wọn ló mọ̀ mọ̀ tú àṣírí wọn ó tú wọn gbogbo àgbáyé kó lè mọ̀ pé wọ́n wà nínú àwọn tó ń dorílẹ̀-èdè láàmú tó ń dàlú láàmú tó ń da àgbàgbé láàmú tó ń da ènìyàn láàmú ó di mẹ́rin Ọlọ́run ni Ọlọ́run ò bá sọ pé kọ́fì yẹn sí àníra àṣírí ṣùgbọ́n Ọlọ́run á mọ̀ mọ́ àmọ́ àṣírí wá tó lè ṣe pé kò sẹ́ni tó lè ṣe tó lè yí padà ó ti dojú ṣúṣú báyìí tùràrà oníkálukú wa káwá padà sọ́dọ̀ ẹlẹ́dàá wa káwá tí wá padà báyìí oníkálukú wa ti padà oníkálukú wa yàtọ̀ sí jẹ́ pé àwọn tó jẹ́ wípé ẹ̀sìn ara wọn náà fi bojú o. Àṣírí náà ti ń túbọ̀ everybody kò séèyàn kankan tó rí ibi sá sí mọ́ báyìí gbangba ti dẹkùn. Bẹ́ẹ̀ni lẹ́yìn ẹni tó fi ẹ̀sìn ara rẹ̀ bójú ara rẹ̀ tó tán ṣùgbọ́n ní ìsìn Ọlọ́run ti wà lójú ṣe àkókò tó ní
àkótó lónìí igbe tó nítorí wípé ìwà ìkà tó ń bẹ lọ́wọ́ àwọn ènìyàn ti pọ̀ jù. Ìwà ìkà Psalm 15 ó ní ẹni tó gbowó ẹ̀bẹ̀ fẹ́ aláìṣe. Ó ní àwọn kan wọ̀nyí àwọn ènìyàn jẹ́ mọ̀ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ló ti gbowó àbẹ̀tẹ́lẹ̀ lórí àwọn ènìyàn. Bẹ́ẹ̀ ni mo sọ pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn èyí tá à ń rí là ń sọ ẹni tá a mọ̀ la rí ṣùgbọ́n àwọn tá à rí ń kọ́ tó wà lábẹ́lẹ̀ kàbá dárúkọ olóṣèlú ni bẹ́ẹ̀ lọ kàwé bẹ́ẹ̀ lọ wọ́n pọ̀ bẹ́ẹ̀. Ọlọ́run ti tán láti gbèjà orílẹ̀-èdè yìí ó dẹ̀ máa gbèjẹ́lẹ̀ àwa Yorùbá ní ká ṣe kí ni ká ṣera wa lóṣùṣàwọ̀ ká múra wa bí ọ̀kan. Ǹjẹ́ mo yẹ ọdún tí mo ti ń pariwo dádì tẹ́lẹ̀ rántí wípé mi mímọ́ sọ wípé kí n máa pariwo ìfẹ́ láàrin àwọn ọmọ Ìkòótù. Bọ́mọ̀lá ṣé màá mi ìwà ṣé bí mo ṣàlàyé kan tó ṣẹlẹ̀ fún yín. Ìfẹ́ òun ló fẹ́ ṣẹlẹ̀ báyìí ní ilẹ̀ Ìkòótù tí mò ń rí tó fẹ́ ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ìṣọ̀kan tí ó ti sọnù láàrin wa ọ̀run fẹ́ dá padà. Ẹ máa bá mọ̀ ẹ mọ̀ pé ajá tó bá máa sọnù nílẹ̀ Yorùbá kò ní gbọ́ fòrè ọlọ́dún lọ́rọ̀ wa. Ó nígbà tó bá ṣẹlẹ̀ ká tó mọ̀. Nígbà tó wá ṣẹlẹ̀ yìí ṣèbí nígbà tó ṣẹlẹ̀ ń Kwara tó dé wọ Ifẹ̀ lódún tó ń gbé tó ń pa kókó tó ń pa kókó àwọn ń gbà yẹn. Ìsìn mo sọ fún wa mo tẹnu wọn àkókò tó ní Ọlọ́run tó ní kí àkókò tó àkókò yìí ló wá ṣe ojú gbogbo ènìyàn sí gbogbo wa báyìí ní gbogbo àgbáyé lọ́wọ́ tẹ́sán gbogbo àgbáyé ló wò wá wọ́n fẹ́ wo bí tá a fẹ́ yanjú ọ̀rọ̀ yẹn sí àgbáyé kó dúró wọ́n ń wò wá ní gbogbo àgbáyé. Everybody fọwọ́ lẹ́rọ̀ báyìí wọ́n wò wá nǹkan tá a fẹ́ ṣe ìran Yorùbá ẹ mọ bá ṣe láòdù tó ọ̀pọ̀lọpọ̀ wo mọ bá ṣe láòdù tó outside lọ́dọ̀ àwọn other tribe they really want to know wípé Yorùbá tó ti ẹ̀ ń sọ yìí wọ́n fẹ́ rí nǹkan tá a fẹ́ ṣe. Yorùbá ti bẹ̀rẹ̀ ẹ mọ̀ fún Yorùbá adákẹ́jẹ̀ ní Yorùbá. Ẹ rí i pé àwọn nọ́dánà àwọn gan jókòó wọ́n ṣe báyìí wọ́n wò. Bẹ́ẹ̀ni adákẹ́jà ní Yorùbá bí Yorùbá bá ti bẹ̀rẹ̀ gbogbo ìlú náà mọ̀ pé Yorùbá bẹ̀rẹ̀ nìyẹn. Yorùbá ò dẹ̀ ní bẹ̀rẹ̀ sábẹ́ kan Yorùbá ti bẹ̀rẹ̀ tiwọn nìyẹn. Yorùbá ti bẹ̀rẹ̀ ẹ rí pé gbogbo ẹ̀ ti ń sí. Àní inú mi wá ń dùn bọ̀ kí ló dé ta wá dúró kí gbogbo ẹ̀ rí bẹ́ẹ̀ náà síbẹ̀ kò tí ì pẹ́ jù. Tó bá rí bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ojú tó ní dé. Ẹ wá wo báwọn èèyàn wá ṣe tú yáyá àtòǹdó àtèkìtì àtọmọ kékeré o àtàrúgbó o àtọkùnrin àtobìnrin everybody wá security conscious tó bá rí nǹkan tó strange wá máa gbẹ́mí ìmọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ bí yo nǹkan kan lẹ́kìtì ní Lóńdó lọ́ṣun gbogbo everywhere gbogbo àwọn strange faces tí mo máa ń pariwo pé ẹ̀yin èèyàn ẹ̀yin aráàlú tẹ́ bá rí strange faces yálà nínú ilé ní àárín street àbí ẹ pera yín pé ẹni ẹ̀ rírí o àbí ìrìn ó yàtọ̀ tẹ́ bá rí iye àwọn bandits tí wọ́n ti kó. Dàbá màmá mo dẹ́nìkan ní ìgbà tí mò ń bọ̀ láti Ṣàgá mo wá wọ márúwá wọ́n ní márúwá yẹn wá sọ fún pé jájọ Friday àbí Thursday ó ní wọ́n mú àwọn tó máa ń ti tírọ̀kì yẹn wọ́n dẹ̀ bá ìbọn lọ́wọ́ ẹ̀ jẹ́ mo pé bí àtàkùn bí ẹ̀yẹ́ mọ̀ báwọn èèyàn ti wà vigilant ti báyìí wọ́n ti wà pẹ̀lú ìfura wọ́n ti wà oníkálukú kò sẹ́ni tó sùn mọ́ o. Ta ló mọ̀ tó mọ̀ pé everybody ń wò ó pé kò sẹ́ni tó mọ̀ the next person tó máa kàn. Bẹ́ẹ̀ni Ọlọ́run ni ìjà dé ni Ọlọ́run ni ìjà dé ni Ọlọ́run ṣetán ni Ọlọ́run ṣetán ìgbà yìí ni mo gbàdúrà fún yín nítorí pé àwọn kan tẹ́ ń ṣe ló jẹ́ kí àgbáyé rí òtítọ́ rò àwa náà ń ṣe ló jẹ́ kí wọ́n rí òtítọ́ rò mo dẹ̀ gbàdúrà fún yín mo tún wí lẹ́ẹ̀kan sí ayé ò ní gbẹ́ yín pa àmín Jésù májè máa ṣe kó dì í mú agbára lọ́rọ̀ alẹ́ kó wà lálẹ́ yìí ẹni bá rọ̀ sásí àforí ara ẹ̀gbọ́n àmín Jésù àmín Jésù olùwà àmín lórúkọ Jésù ẹ ṣé dáàdi God bless you sir. Mo kí yín o ẹ̀yin ìyáláyà wọ́n ti ní kí n má máa pè yín ní ìyáláyà mi sorry ẹ̀yin ìyá dára ẹ̀yin bàbá dára káàkiri gbogbo orílẹ̀-èdè àgbáńláyé gbogbo ẹ̀yin olólùfẹ́ dára káàkiri àjọlájọṣe pẹ́pẹ́pẹ́ o gbogbo wa ta ti ń ṣiṣẹ́ láti ọdún yìí ta ti múra ta ti pariwo nínú Yorùbá nation Abíọ́dún Monday mo kí yín o Oyèdèpọ̀ Ọpẹ́yẹmí Ẹ̀kálẹ́ Ọláwálé Jíbọ́nà mo kí yín Mọ́ládé Ọgbàrà Ajíṣebí
Ajíṣebíọ́lá Abíọ́lá, mo kí yín ẹ kálẹ́ o, mo kí gbogbo yín pátápátá. Bísọ́lá Ọládélé, my sister Betty family, good evening. Realtor Arẹ́gbẹ́mọnì, ẹ kálẹ́ o, ẹ̀yin realtors ẹ tún ti dé o, ẹ kálẹ́, ṣé dáadáa lẹ́wà o. Àwọn realtor kan wà tí wọ́n gbá wa o, wọ́n gbá wa ní 23 million. Èmi ni mo dẹ̀ run advert yẹn lórí platform yìí. Àsìkò tí tó, àsìkò ń bọ̀ tí mo máa ṣiṣẹ́ yẹn. Iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi ná. Àti picture ọmọ tó gbá wa, CEO tó gbá wa, àti orúkọ company àti everything, àti àwọn tí wọ́n gbá, mo ti sọ lẹ́ẹ̀kan. Mo máa kó wọn wá sórí ètò yìí, ẹ gbọ́ bí ó ṣe jẹ́. Ẹ kúkú tí mo pé mi ń kọjá àyè mi. Àti ọdún tí mo ti ń ṣe show, tí mo ti ń run advert fáwọn èèyàn. Mi ò ní problem rí. Kọ́lọ̀ má jà kọjá àyè wa lélẹ̀. Ìwọ tó bá wá ń gbọ́ mi nísìn. Okay, o ò bá wọn gun latest car bí? O ti wá wò wípé G-Wagon latest làwọn èèyàn ń gbìn, wò tí ìgùn tiẹ̀ yálà láfíríkà àbí lókè òkun. O wá ń rí rẹ bẹ́ẹ̀ ni wípé o lag behind. O jẹ́ máa dúpẹ́ tiẹ̀. O ń gbọ́ pé àwọn èèyàn wá máa gbọ́ mo sílé, mo kọ́lé fún dádì, mo kọ́lé fún mọ́mì, mo ralé sí Nàìjíríà, sí abroad. Ìwọ wá ń rí rẹ bó ti ṣiṣẹ́ o ti pẹ́ lábroad títí o ti ẹ̀ tí ní ilẹ̀ Áfíríkà àbó ti ní àbí kankan, o wá ń rí rẹ bẹ́ẹ̀ ni pé o lag behind. Rárá o, máa dúpẹ́. Ilé ayé ìtìmùtìmù tó kẹ́gbin dànù ni o, tí o bá báwọn èèyàn rìn dé àwọn sáà kan, wàá máa rò wípé ìwọ ló lag behind jù, o ráyé wá ni. My dear, ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ ń rí, tí ẹ ò mọ bí wọ́n ṣe ń rí owó, tẹkàn ń rí wọn nínú big car, ẹ rí wọn ní Nàìjíríà. Ẹ mọ̀ pé àwọn olówó Nàìjíríà wọ́n á rí akọ àwọn àmì, àwọn gòdògòdò, wọ́n á kó bọn, wọ́n á kó gbogbo ẹ̀. You see a very biggest car, biggest machine lọ́wọ́ wọn. Wà á máa rí set of àwọn wọ̀nyí pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè àwọn náà ti gbàbọ̀dẹ̀, àwọn pastor, especially the Pentecostal church. Wọ́n á mọ̀ wípé àwọn wọ̀nyí olè ni wọ́n ń jà, òjálé onílé fìbò tiẹ̀ mọ́lẹ̀ ni wọ́n lórúkọ rẹ̀. From generation one to the last their generation, kò sórúkọ rẹ̀ ńbẹ̀. Wàá wá máa rò wípé bó ṣe sọ wípé owó wà, gbogbo ẹ̀ wà, wípé legit ni. Irọ́ ni o. Òkùnkùn olè kùkọ́ níkùn má mọ̀kun o. Máa dúpẹ́ tiẹ̀ o. Wo ìwọ àtèmi rèé, àsáré kẹ̀kẹ́ kọlu mọ́tò, bílẹ̀ bá ṣú tórun bá dé, bí bá ti dijú mi báyìí, mo sunrun ayọ̀. Kò sígbà tí fóònù mi ríǹgì tẹ́rù ń bà mí àti gbé. Mẹ́ẹ̀kọjá àyè mi. Kò sí nǹkan tó lè ní láyé tá wọ̀ mí lójú tí máa sáré àsápajúdé. Láíláíláíláí mo ti fayé mi jẹ Ọlọ́run. Mo dúpẹ́ pé mo dára mi ní, mi ò ń torí pé bí èèyàn láyìíká mi wọ́n lówó, wọ́n sọ wípé wọ́n lọ́lá, wọ́n já mọ́ nǹkan báyìí kí wá máa jẹ ìgbé ìdí wọn, kí wá máa ṣe bí dìdìrìn, kí wá máa fọwọ́ la orí mi mọ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ á wá fẹ́ sọ ra wọn di Ọlọ́run, wá fẹ́ kí wọ́n máa bọ wọ́n. Mo ní kò sí ohunkóhun àbí ẹnikẹ́ni tí ó máa gba àyè Ọlọ́run mi nínú ayé mi, òun nìkan ni mo máa sìn. Jẹ́ kí ikọ̀ ìwọ̀nba nǹkan tó bá ní kó tẹ́ ẹ lọ́rùn nínú ayé. Má sáré kẹ̀kẹ́ kọlu mọ́tò. Ṣé ilé ayé asán, àfọwọ́bà fi ilẹ̀. Àìmọye àwọn tí ó wà tó ń rí, tó ń rò wípé èèyàn ńlá ni wọ́n, ẹbí ńlá ni wọ́n, ṣùgbọ́n tí wọ́n ní àlàáfíà tó ní, tí wọ́n ò ní ìfọ̀kànbalẹ̀ tó ní. Ṣebí wọ́n sùn, ó bá sùn, kò sí nǹkan tó lé o bẹ̀rù. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n lè sùn tán lè wò. Àìmọye wọn bó bá sùn bílẹ̀ ní ọ̀la, wọ́n á ṣèjì location, wọ́n á lọ bẹ̀yẹn, wọ́n á lọ bẹ̀yẹn. But when you see them on social media, you will see them in the midst of congregation and in the midst of big people, and you will be thinking wípé báwo làwọn ilé ìṣe ṣorí tí wọ́n ò ṣe bẹ́ẹ̀. My dear, o ní lè ṣe irú ìgbésí ayé tó ń gbé torí ẹ̀gún àtìrandíran. Tí ẹ bá rí Audacia tí mò ń sọ yìí, tẹ́ bá rí bọ̀bọ̀ ẹ̀ léèyàn ti tán láyé. Wọ́n dẹ̀ ní kò mọ̀là tó wó kọ, is a lavish spender, owó olówó. Gbèsè tó wà lọ́rùn ẹ̀ lásán is more than 500 million. Kì í wá ṣe pé bí mò ń sọ̀rọ̀ yìí lásán, tó bá fẹ́ já mi jọ nítorí Ọlọ́run, lọ sórí Google, type Audacia realtor, àbí kó type Bright ṣé kò ní, wàá rí gbèsè bó ṣe lọ bẹ̀rẹ̀bẹ̀. Àwa tá wà lábroad ni wọ́n dẹ̀ ń gbájú torí wọ́n mọ̀ wípé a ò ní kọjú wá sílé wá ṣe anything.
wọ́n ti gbá wa bí rẹ́rẹ́ lọ́dọ̀ ti Sàkání tèmi 23 million, not 1 million, 2, 3, 1, 2, 3, 4, 20, 1, 2, 3, 23 million naira. díẹ̀ ní eléni láti bí ọdún over 2 years láti wà lẹ́nu ẹ̀ tí mo ti ń kúrú tí mò ń bẹ̀bẹ̀ tí mò ń lọ sọ́tún tí mò ń lọ sósì. Ẹ má jẹ́ kọ́rọ̀ ìdí wàhálà, ẹ jẹ́ àwa bá ṣe máa dówó olówó padà, ẹ dá owó olówó padà. Bó jẹ́ pé ẹ máa san installmental, àṣẹ títí wọ́n náà máa san installmental wọ́n san mọ́ǹtì ẹyọ kan láti ìgbà yẹn wọn sanwó kankan mọ́. Lọ sí orí Instagram wàá rí wọn bẹ́ẹ̀. Àìmọye blogger ló ti gbéṣẹ́ wọn tó ń pariwo wípé kẹ́ sá fún Audacia, má lọ larí mọ́ o. Gbogbo ilẹ̀ wọn ní property kankan níbi kankan, ilẹ̀ tó máa lọ gbé ẹ lọ inú igbó burúkú kìjikìji in the next 100 years kò sẹ́nibọ̀dì tó máa gbúrò ẹ̀ ń bẹ̀. Tọ́ba adẹ̀ ti gbowó lọ́wọ́ ẹ̀, tọ́ba ti gbowó wọn they wrap it out to paper. Èní òun ṣọjọ́ yẹn sẹ́, ó dé kan lẹ́ni. Ìjọ tí ń bá máa ṣe show yẹn, máa gbé wá fully wá fún yín tí ẹ máa rí. Àwọn tí wọ́n gbá àti ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti gbá, àìmọye oní 36 million wà, ó ní 80 million wà. Kì í ṣe yẹn nìkan, wọ́n tún ṣe investor other vest. Wọ́n á ní kó wá mú owó kó wá invest every 3 months. Wọ́n á máa return kíní fún ẹ. Gbogbo àwọn tó invest ní Audacia pátápátá kò sí anybody tó rí sísí gbà investor. Wọ́n wá kò sí anybody tó lè locate ìbọ̀bọ̀ yìí. Bẹ́ẹ̀ bá rí bílẹ̀ ní tó bá dọ̀la ibòmí ilẹ̀ ti máa rí. Ìgbà míì àti ẹ̀sà kúrò Nàìjíríà á sá lọ sọ́dọ̀ wọn lókè òkun níbí. Full information is coming. Ìyẹn ni ti tọ̀dọ̀ ti Audacia. Bí a ṣe wá ń ṣe ètò yẹn lọ, mo fẹ́ kí ẹ jẹ́ ká wo fídíò yìí. Kristẹni ni mí. Ṣé ti rí fídíò yẹn? Wọ́n ló ṣẹlẹ̀, àwọn Àmọ̀tẹ́kùn ló mú báńdíìtì pẹ̀lú ọ̀fọ̀ àyájọ́ lẹ́nu. Ìṣẹ̀ṣe, 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 ìṣẹ̀ṣe. Ọlọ́run ló ní ká dúró. Ọlọ́run ló ní ká má yí pin, ká máa wò wípé ìṣẹ̀ṣe yìí ló ti ń ṣẹlẹ̀ Yorùbá tẹ́lẹ̀. Kí ló wá dé tẹ́ ní ká parẹ́? Kí ló dé ẹ fi ìṣẹ̀ṣe lé? Ẹjẹ́ a máa ṣẹ̀sìn Kristẹni wa lọ, kò dí ìṣẹ̀ṣe lọ́wọ́. Àwọn oníṣẹ̀ṣe wọn ò dí wa lọ́wọ́. Àwọn Mùsùlùmí wọ́n gbógun. Mi ìmọ̀ iye ọdún tí àwọn Mùsùlùmí ti ń gbógun tó oníṣẹ̀ṣe. Ẹ jọ̀ọ́ lórí ètò ilé ní gbogbo wa tá bá máa dá sí, ẹ má bú ẹlẹ́sìn kankan. Mi ò bú ẹ̀sìn kankan. Àlàyé nǹkan tó ṣẹlẹ̀ ni mò ń sọ o. Mi ò condemn ẹ̀sìn Mùsùlùmí, má ṣì mí gbọ́ o. Mi ò condemn ẹ̀sìn Kristẹni pọ́nbélé ni mí, má ṣì mí gbọ́ o. Lórí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nípa insecurity ilẹ̀ Yorùbá ni mò ń sọ̀rọ̀ lé lórí o. Tó o bá rí ibi tí àwọn Christian, tí àwọn Daddy G.O, àwọn olùṣọ́ àgùntàn àti gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti lead ìwọ́de wọ́ọ́rọ́wọ́ bí bàbá Adébóyè ṣe kó àwọn ọmọ Redeem tó ń ṣe ìwọ́de wọ́ọ́rọ́wọ́ fún Israel ní last year nígbà tí wọ́n jagun tó gún gbé wọn lọ́nbẹ̀. Ṣùgbọ́n tó wá tó àsìkò ilẹ̀ Yorùbá tí ibi tí wọ́n ti fi orí bàbá Adébóyè sọlẹ̀ ní ibi tó jẹ́ wípé head office Redeem ilẹ̀ Yorùbá ló wà, níbi tó jẹ́ wípé ọmọ ọkọ original ilẹ̀ Yorùbá ni wọ́n wá bẹ́ṣù bẹ̀gbà wípé ilẹ̀ baba ńlá baba wọn. Ó ní the same ìwọ́de wọ́ọ́rọ́wọ́ tí wọ́n ṣe fún Israel, the same ilẹ̀ Yorùbá tó gún ṣe dé yìí báyìí sí tó bá máa gbàdúrà, tí Daddy Adébóyè bá máa gbàdúrà, àti the rest of Pastor Daddy G.O, Mommy G.O, gbogbo wọn, God of Israel, come and fight for us, come and stand for us, come and win the battle. Ìgbà tó gún jà Israel pé God of Israel fún Israel o, ẹ ṣèwọ́de wọ́ọ́rọ́wọ́ ni o.
ibi tá a bá dé yìí ẹ bọ́ tànà ẹ jẹ́ kí Pentecostal kan gba báyìí kí àwọn white garment kẹ́yìn náà gba báyìí kẹ́ má ṣe kí ni ìwọ́de wọ́ọ́rọ́wọ́ ẹ lọ bá wa pé God of Israel yẹn náà ẹ bá wa pé àwọn màláìkà sọ̀kalẹ̀ yín white garment ṣọ́ọ̀ṣì àbí màláìkà ti kẹ̀yìn sí yín ni ẹ má jókòó sórí online nìkan kẹ́ má sọ wípé kán lọ ṣiṣẹ́ ẹ jẹ́ ká rí ìgbésẹ̀ yín a fẹ́ rí iṣẹ́ ọwọ́ yín ní ilẹ̀ kóòtù àjíire ẹ bọ́ síta ká ẹ pé lógúnlógún ká ẹ pé lọ́gbọ̀nlọ́gbọ̀n ká ẹ jẹ́ kó yé gbogbo ọmọ Yorùbá wípé God of Israel o Ọlọ́run Ọ̀ṣọ́bà Ọlọ́run kìtì ni Ọlọ́run èwo ni ti Sẹ̀lẹ̀ ẹjọ́ ẹ̀yin ọmọ Sẹ̀lẹ̀ má bínú sí mi ò tàfá sí kíni yín ẹjọ́ ṣé Ọlọ́run Ọ̀ṣọ́bà Ọlọ́run Ọ̀ṣọ́fà òun ni ti Sẹ̀lẹ̀ àbí ẹjọ́ Ọlọ́run kìtì ni Ọlọ́run kíni ti CNS Ọlọ́run Ọ̀ṣọ́fà dára Ọlọ́run Ọ̀ṣọ́fà Sẹ̀lẹ̀ ẹ ṣàánú nǹkan mọ̀ ṣe àwọn èèyàn mi tí wọn bá moderate láti ṣe ẹjẹ́ àpè wọn síta ẹjẹ́ apariwo lé wọn lórí kan lè dúdì ní ìgbà tá a pariwo mọ́mọ́mọ́ Fọláṣadé Tinubu ìpè kò dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ kò mọ́ láì dání wọ́n ti lọ s'Ógbómọ̀ṣọ́ bọ̀ ẹnu ìgbà tá a pariwo mọ́ wọn ti lọ s'Ógbómọ̀ṣọ́ Ọ̀ṣọ́fà ṣebí Sẹ̀lẹ̀ ni èwo ni ti CNS Ọlọ́run kí là ń sìn ní CNS náà ẹ ṣeun jàre ṣe sexy mi mo pè é lánàá mísì ara wa Ọlọ́run Mósè Orímọládé ẹ̀yin white garment church ó ti tójú ẹ̀ báyìí kí ẹ̀yin Sẹ̀lẹ̀ ẹgbẹ́ Ọlọ́run Ọ̀ṣọ́fà báyìí kẹtò báyìí ẹ̀yin ti CNS Kérúbù and Séráfù ẹ pé Ọlọ́run Mósè Orímọládé báyìí kẹ́ ẹ máa gbé lọ Ọlọ́run kílẹ̀ ẹ̀yin Pentecostal máa pè Ọlọ́run Israel ó yá ìgboro yá ẹ wọ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá torí gbogbo àgbáyé ń wò wá bóyá ẹ mọ̀ wípé wà ní center of attraction lọ́wọ́lọ́wọ́ yìí nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ kóòtù àjíire ilẹ̀ Yorùbá lásìkò yóò interest the whole wide world are interested in it so therefore wọ́n fẹ́ rí gbogbo nǹkan tá a fẹ́ dá lára àwọn nọ́dẹ́nà gan-an alára wọ́n máa ń Yorùbá a máa ń lérí a máa ń jánu we are the one we are this nígbà kìnnìkan okay wọ́n wá dúró báyìí pé òkè ṣẹlẹ̀ ápùn ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ó yá kí ni nǹkan gan bọ́n ṣe ń pera wọn ní Yorùbá pọ́n jámọ́ nǹkan a fẹ́ mọ kókó wọn this time around wọ́n dúró dè wá wọ́n fẹ́ mọ kókó wa ìwọ tó o bá wò mí látòrí Facebook àbí lórí YouTube tí fídíò mi bá ti skip there is possibility pé media Yorùbá Nation wà tájọ́ stream tọ́jọ́ wà coincidence tájọ́ stream papọ̀ àwọn ni wọ́n máa ń tẹ flagging lórí show mi to flag my views down. I am begging you, if you are watching me on Facebook or YouTube, máa bá mi tẹ love non-stop, máa bá mi tẹ like, máa comment, tẹ share button. Support my show. Má jẹ́ kó máa rí mi flag mọ́, bóyá skip yẹn flagging ni. Ẹ káalẹ́ mà, ẹ jẹ́ àgbékọ̀lé. Ẹ káalẹ́, ẹ kú ètò. Yes ma. Ọlọ́run máa fún yín ṣe o. Àmín màá mi. Ẹ pẹ̀lẹ́ sísá mi. Yes ma. Ọlọ́run á túbọ̀ ọkùnrin lọ́wọ́. Láàbùrò ní ṣe yín. Àmín Jésù. Kò ní ṣàwọn olólùfẹ́ yín lórúkọ Jésù. Àmín. Iṣẹ́ ṣe la gba. Kò sẹ́ni tó lè bọ́ síta kó fi Ọlọ́run búra àbí kó farẹ̀ búra pé kò sí ìdílé kan nílẹ̀ Yorùbá tó ti ń ṣe ìṣẹ̀ṣe wọ́n wá lè ti kó dànù kan ti gbàgbé o. Iṣẹ́ ṣe la gbà. Ọlọ́run bíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ni. Ọlọ́run náà ló ń fún wọn ṣe. Ìtọ́lọ́run bá fún wọn ṣe kò ní máa jẹ́. Òun náà ni òun ló nílẹ̀ Ọlọ́run ló nílẹ̀ wà. Kéèyàn má kàn fi ṣe ibi ni. Yorùbá dẹ̀kẹ̀ ní adùbúlẹ̀jà ni wa gbogbo ìgbà táwọn nọ́ọ̀sì tí gbogbo wọn ti ń ṣe bí wèrè yẹn àsìkò tó fún wọn alálẹ̀ ti dé kò sẹ́ni tó lè yẹ lọ́wọ́ wò Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ tó Ọlọ́run ló ní alálẹ̀ tá à ń pè ó dẹ̀ jẹ́ Ọlọ́run ló ń jẹ́ wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ni sọ ẹ má jẹ́ ká tanra wa ẹni tó bá sọ pé tí ṣẹ̀ṣẹ̀ báwo ni onítàn fẹ́ sọnù Ọlọ́run fún ọ̀dọ̀ ní rere iṣẹ́ tí la gbà o ẹ má jẹ́ ká tanra wa o gbogbo àwọn dadi jí o mọmi jí o àwọn ṣèyíkì gbogbo wọn náà abẹ́ẹ̀ṣẹ̀ sí ni wọ́n sá sí àti tó bá máa purọ́ tó bá máa purọ́ wọn kò ní fẹ́ sòótọ́ ni wọ́n ti ń dàlú yẹn rú ti pẹ́ o alálẹ̀ ti dé Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run náà lálálẹ̀ Ọlọ́run ni alálẹ̀ àbọ̀dọ̀ kọ́ ló ní làtẹ̀kùn òun náà lálálẹ̀ Ọlọ́run lálálẹ̀ Ọlọ́run tá a sí náà ni.
tó bá sọ pé alálẹ̀ Ọlọ́run ni ló ń jẹ́ bẹ́ẹ̀ ó ní alálẹ̀ ló nílẹ̀ àti ẹ̀kọ́ àtọwọ́ tó wà bẹ́ẹ̀. ìwé kan dẹ̀ lè jábọ́ lára igi kọ́nà má mọ̀ sí bẹ́ẹ̀ ni ó ló ń jẹ́ àṣẹ gbogbo nǹkan tó ń ṣe tó fi ń jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ló wà ń di ẹ̀ so bó lọ́lọ́run ò sí Ọlọ́run wà káàkiri ni gbogbo ló bá ìbò Ọlọ́run ni tó bá jẹ́ gbogbo Kùránì Ọlọ́run tó bá jẹ́ tó bá tún lo találẹ̀ ọlọ́bẹ̀ találẹ̀ ilẹ̀ tọ́tọ́lọ̀ ń dá oníkálukú sí ó ti fi àṣẹ síbẹ̀ ó ti fi ohun ìní wọn síbẹ̀ ìyẹn ni alálẹ̀ yẹn ni ewé wíjẹ̀ jẹ́bẹ̀ tọ́lọ́ọ̀bá ni ní ti Saudi náà ògògò lè jẹ́ Kùránì yẹn ló fi ń jẹ́ bẹ́ẹ̀ so dàtí pé ká má purọ́ tanra wáyé pé báyà Kùránì kan á wá jẹ́ nílẹ̀ Yorùbá tàbí kẹ́yìn pé báìbù kan no àfi tó tọ́lọ̀ ń bá gbà pé nìyẹn ṣùgbọ́n àwọn tí Ọlọ́run dá sílẹ̀ yẹn tó ń pè ní alálẹ̀ tọ́lọ̀ ń forí wọn sẹ̀bẹ̀ kò sí nǹkan tó máa bèrè tọ́lọ́run ò ní jẹ́ kó jẹ́ fún wa á máa jẹ́ fún wọn ni ewé àtegbògi tọ́lọ́run ni àfi tá a bá ń tọra wa ni àbòsí ló pọ̀ jù ẹ wo ẹ máa bẹ́ẹ̀ tó yín lọ náà wá fún gbogbo wa ṣe. ẹ ṣé gan ni ma God bless you ma yes ma. ẹ kálẹ́ o ẹ̀yin tèmi lórí TikTok a kú ìsinmi èní o Ọlọ́run nífẹ̀ẹ́ lè ṣàṣemọ fẹ̀yìn àtẹ̀mí ẹ káàbọ̀ ìjà fẹ́ dá ṣálá wa ta fẹ́ dá ṣètò ní orí TikTok kí ìṣẹ̀ṣe bring back our kids now wọ́n á bring ẹ ṣèbẹ́nu ẹ̀ náà ní gbogbo wá wá ìbáyìí tó bá ṣèbẹ́yìn ẹ̀ ń gbọ́ nǹkan tí ìjọba ń sọ ìjọba ò fàyè gbà wọ́n ìwọ tó sọ wípé Gazi ó ní kí ìṣẹ̀ṣe bring back our kids now wọn láwọn bíríngì ṣèborí tí wọ́n ṣe fídíò lójoojúmọ́ wípé àwọn rẹ́dì láti lọ bá àwọn báńdíìtì nínú gbòǹbì tán wà ìjọba ní ò fàyè gbà wọ́n gbogbo fídíò là ń rí náà kò sí bójúbójú náà ọ̀rọ̀ tó wà ńlẹ̀ àbí mo parọ́ ẹ̀yin èèyàn mi ìjọba ló ní no wípé kí wọ́n má lọ wípé tán bá lọ wọ́n lè lọ fi agídí gbà wọn mọ́ yẹn kí wọ́n ṣekú pa wọ́n ẹ kálẹ́ o kọ́là. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ bàbá. ẹ kálẹ́ láti kú. ẹ má dárúkọ ibi tẹ́ wà ẹ má sọ̀rọ̀ yín. so tàbí fẹ́ sọ pé tẹ́ ẹ̀ bá tí ọba jọlá pé ẹlẹ́sẹ̀ tó gbọ̀ ni tí ìyá Tinubu ò ní wá ìyàwó Tinubu ò ní wá síbàdàn ọlá kó wọ́n ní second time so tábà gbọ́ Yorùbá bá support Tinubu láì pé kó di second time kò sí ìrẹsì tí Tinubu ẹ̀ tàn ìyá lọ́ba fi jẹ́ aráàlú bàbá ẹ̀ ò ní nǹkan tó fẹ́ wọ́n fà wá so a ti sọ pé kó já pé kò gbà kíká pé nítorí pé nǹkan tó dẹ̀ lédìí lẹ́ẹ̀lì tó sọ tí ò fi gbà ká pé ló fi tako àti pé wá so náà yìí sọ ní kó ní pàà pé owó sọpọ́tì wà Nàìjíríà àwọn náà kọ̀ pé ìpínlẹ̀ Nàìjíríà ọ̀dà so ó dìsè òun náà débẹ̀ ìkórè nǹkan sí báyìí lẹ́yìn pé ká pé àwọn èèyàn lọ bá kókó jí ká pé bàbá Tinubu ò lè wọ́n fa kankan ẹ̀mọ́jà dàgbọ̀rà bá sọpọ́tì ẹ̀ làkàtàrà wálé second time tó wá wàhálà lọ fẹ́ fi dálẹ̀ kọ́kọ́ fi sọ́fà aráàlú ẹni tó bá fẹ́ sí dáadáa fún ìlú òní bá Nàìjíríà jẹ́ tó bá jẹ́ Nàìjíríà nílé jẹ́ dé ọlá pé Nàìjíríà ọ̀dà kì í sílùú àwọn Tinubu lẹ́yìn kó wá sínú pẹ́ẹ́lì pẹ́ẹ́lì alórí ọlá pé Nàìjíríà ọ̀dà ni so ẹ̀bọ̀n tí wọ́n second time táwọn èèyàn béèrè fún nídìí ẹ̀ kó jí ká pé tó bá fẹ́ sí dáadáa fún ọmọ Yorùbá kó jí ká pé so pípé kẹyẹ gangan ni kókó tí abilé ṣàdúrà fún Tinubu àìpé wa kó jí ká wúsọ para síbẹ̀ káàbọ̀ kò nípa tẹ̀lé abẹ́ sọ pé ọwọ́ ayọ̀ agbára wà Yorùbá gbogbo yọ agbára pápá wà lọ́wọ́ Yorùbá Nàìjíríà ń bàjẹ́ sí ìyá ń jẹ àwọn aráàlú ni sọfálẹ́sì ń pọ̀ jù sí ni so àbáyọ òní kankan tó lè ṣe fún wa dáadáa ẹ bẹ́ẹ̀ ká tẹ̀ra wa so ẹ bá dìde sọpọ̀ ìpín Tinubu ti sẹ́kọ̀ọ́ tàn án dì sí wàrà ni bàbá Tinubu kì í gó sọ̀bọ̀ kì í sòdodo ọgbà Ghana lọ́wọ́ fún ẹ̀mẹ́jì sí wàrà láti mọ ìṣèjọba lé wa lé líle wẹ́ gbogbo owó tó kó fáwọn gọ́fúnà kí ló àwọn gómìnà fowó ṣe kó lè rí gẹ̀lẹ́sàn ló fi kó fún ọ kó lè ṣe tiẹ̀ kó lè lẹ́sẹ̀ rí gì nǹkan tó fi kó fún gọ́fúnà nìyẹn sókè gbà mí dáadáa lé tí wọn bá ti dá ẹwù Ṣèyí Mákindé pé kò jẹ́ fún APC party wọ́n ti ń kọ̀ọ̀pìlẹ̀ pẹ̀lú ẹ̀ ṣé ọ̀dọ́ Ṣèyí Mákindé nìkan ni bádísẹ̀ ẹ̀wọ̀n ni ó ti wọ àwọn ìlú káàkiri bá gbé tó jẹ́ party tiwọn wọn kọ̀ọ̀pìlẹ̀ pẹ̀lú lápò òṣè party ẹ̀ kò dẹ̀ support ẹ̀ kò sọ́wọ́ àbá Tinubu ti pé ọdún àsọpọ̀ yẹn kò second time first time tí ọ̀fẹ́ support ẹ̀ ṣe onígbọ́ fẹ́ dọ̀ta fẹ́ gbogbo Abuja wá tó bá support ẹ̀ bá Tinubu á sọ̀rọ̀ Tinubu dáadáa àwọn Tinubu ò ní kọ̀ọ̀pìlẹ̀ pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ wọn bá ṣe déédéé so bàbá Tinubu ọ̀jà faraàlú àpò ara wọn ìwà fọlá àti àwọn làwọn jà fún a bá support ẹ̀ à ń tẹra wa lé o tó ti ẹ ṣé gan ni God bless you tó gbogbo ọmọ kóòtù ajíire ọ̀rọ̀ rẹ̀ o ID Noble
ọ̀rọ̀ rẹ̀ o ẹ̀yin èèyàn mi ṣe ń gbọ́ ǹjẹ́ fẹ́ dá sí ọ̀rọ̀ tí bírọ́dà wa yìí sọ wọ́n ní bàbá Tinubu ò ṣe nǹkan kan ipe tó bá padà láti ṣe second term náà wọn ò lè rí nǹkan kan ṣe wọ́n kàn ń tọ̀ wá jẹ wọ́n kàn fẹ́ ṣẹ́ṣọ́ ìyà fún wa ni kí lẹ ní ǹjẹ́ ní one or two things láti contribute. ẹ jẹ́ ká gbé kọ́ọ̀lì ẹ kálẹ́ o ẹ kálẹ́ lórí TikTok ẹ jọ̀ọ́ ẹ má bínú mo ti sáré gbé kọ́ọ̀ yẹn jẹ́ kí n ṣe tán pẹ̀lú wa come back to you sir. ẹ kálẹ́. ẹ kálẹ́ mọ́ ẹ kú ètò nìyẹn. ẹ ṣeun Ọlọ́run máa wà pẹ̀lú tẹbítẹbí tọkọtọkọ tọmọtọmọ. àmín. ẹ jọ̀ọ́ mo fẹ́ sáré dá sí ètò yín. à ń gbọ́ yín. nípa kan tí brọ́dà wa kan tó sọ láìpẹ́ yìí pé bàbá yóò ní nǹkan tó fẹ́ ṣe fún wa. ẹ má jẹ́ nǹkan yìí mo yé ti Tinubu personality tọkàntọkàn right from onset. àwọn ìpínlẹ̀ tó yẹ kí n yé tiẹ̀ because èkó lè mi gbé mo rí gbogbo nǹkan tó ṣe fún wa lẹ́kọ̀ọ́ láyé ìgbà yẹn. So he's a selfish man. He's every goddamn thing that they think of in Tinubu. But one thing tí mo kọ̀ rí nípa Tinubu is a godfather. So and now he's the president of Nigeria. Gbogbo àwọn nǹkan tó wá ń ṣe àsògidì ọmọ Yorùbá tí mo gbé ọpọlọ tí mo ń wú because èmi ti stop màálù mi jẹ láti 25 years ago. Wow! So làákàyè mi ṣiṣẹ́ dáadáa láti mọ gbogbo nǹkan ṣe ń lọ́nu Nàìjíríà tí mo jẹ́ ń follow up back to back. So àsọmọ Yorùbá gbogbo ìtẹ̀mẹ́rẹ́ Tinubu tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ẹgbẹ́ fún kó lọ fún second term. ẹni tó bá wà láyé ló máa ní pé ẹni tó bá wà láyé ni ó máa mọ̀ pé bí ń pa àwọn ẹni tó ti dé orí ẹ̀ lọ kò ní mọ̀ pé bí ń pa àwọn. náà ó wà ní kò tí sí president kan in the history of Nigeria tó gbé army base tó gbé wá sí tó gbé kò ní Benin north tó gbé náà wá sí Òṣùpá tó gbé náà wá lọ sí bóyá ọjọ́ tiẹ̀ bóyá south bóyá south bóyá any part of Nigeria kò ṣẹlẹ̀ in the history of Nigeria. Tinubu ṣe ó ṣe o. The political marginalization that. Tinubu is a selfish man, yes, we all know that. Mọ̀ràn lára ẹ̀ nìkan ló mọ̀, yes, but ìjẹ́ Yorùbá ń wà lára ẹ̀ o. Fúlàní kan ló máa fi bàbá Ìgbòho. Bàbá bá ń sọ̀rọ̀, jẹ́ ká máa fi làákàyè ká máa fi sọ̀rọ̀. Fúlàní kan ló máa fi bàbá Ìgbòho. Fúlàní wà ń bẹ̀, bàbá Ládọjà, Ládọjà ó lọ sí ọ̀dọ̀ Fúlàní èyí tó kù yìí. Buhari. Ó fi bàbá Ìgbòho. Bẹ́ẹ̀ni. Buhari lẹ́ẹ̀mélòó kan kò fi tó bọ ọ́rí gbà lọ́wọ́. Gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá wọ́n ṣe mítìn wọ́n lọ bá l'Ábùjá fọwíẹ́ wọn gbà wọn náà dáná ògbà. Wọ́n á dẹ̀ ń sọ pé kò ní nǹkan tó fẹ́ ṣe fún wa bọ̀ ìjẹ́ Yorùbá yẹn ṣì hàn lára ẹ̀ pẹ̀lú bó ṣe wà bẹ́ẹ̀. Buhari báyé wa jẹ́ Nàìjíríà wọ́n tún fún support second term. So now àwọn sọ pé ṣẹ́rí mo sọ lẹ́ẹ̀kan làákàyè ọ̀pọ̀lọpọ̀ àwa Yorùbá kọ́nà ń ṣàánú ni ẹran màálù ti pọ̀ jù. Okay now Mákindé gbogbo alamọ̀ pé nígbà tó di pé Tinubu débẹ̀ as at 2023 ó increase the security vote ó increase gbogbo governor all the states tí ó yẹ kí mi máa pa wá ní the whole state of Nigeria now ó yẹ kí mi pa wá now àwọn governor responsibility governor ni rẹ okay now Èkó lè mí gbé and right now mo yẹn bá ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí èèyàn kan Lámbọ̀dé tó ṣe governor lẹ́kọ̀ọ́ state ó là mí lójú gbà yẹn security 24/7 ló máa káàkiri gbogbo Èkó security bó bá yẹn kò ń ṣègbà Tinubu president o millions ló ń gbàǹgbà yẹn o gba billions o so security 24/7 lẹ́kọ̀ọ́ every Monday to from morning to night overnight ẹ máa gbọ́ wá parade so kò sí ẹni. ẹ jọ kí ló dé táwọn other state governor ṣe the same thing ṣe báwọn náà ń gba the same allocation tó dẹ̀ ń gba everything. ìyá mi gbogbo àyẹ̀ náà àwọn kan tó ń bú Tinubu tí àwọn gómìnà kò lóye kó máa fèsì báyìí sí tó pé ebi tó ń pa wá àwọn gómìnà ló ń fà yẹn
insecurity wọn jí wa àwọn gómìnà yìí ló ń fà so kò sẹ́jọ́ yẹn lọ́wọ́ Tinubu kò dé sẹ́jọ́ yẹn lọ́wọ́ Buhari. à ń ṣàlàyé fáwọn aráàlú wípé tẹ́ bá ti ń lẹ bàbá ní òkò kì í ṣe Tinubu nìkan lẹ máa bù Yorùbá ọ̀rọ̀ yìí ò fẹ́ yé yẹn ti ń gbé parí ẹ ti fẹ́ máa kọ́pì àwọn nọ́dánà tí nọ́dánà bá ń kọ̀ndẹ́mù Tinubu ẹ má gbàgbé o tí ẹ ṣe ń wò mí tó bá ń freeze tó ń skip flagging ni ẹ bá ti rí bóyá ń skip ẹ máa bá mi tẹ love ẹ bá mi tẹ share ẹ máa comment lẹ́ralẹ́ra wọ́n flag ni tẹ́ bá rí mi bẹ́ ṣe ń wò mí tó bá ń skip sorry àbí tó ń skip à ń sọ wípé kì í ọ̀rọ̀ tó wà nílẹ̀ ti kọjá ọ̀rọ̀ bàbá Tinubu ṣe bí Tinubu bọ́ síta ọ̀nà wọn tí wọ́n ní kò sí gọ́fúnà ọ̀hún ní the whole of 36 plus Abuja making 37 states in Nigeria tó máa sọ wípé òun ò ní ìnáfowó látọ̀dọ̀ federal kí wá ní nǹkan gan tí iṣẹ́ gómìnà wa stéètì àwa àti stéètì àjọ ń sùn àjọ ń jẹ àjọ ń mí síra wa ṣùgbọ́n àwa Yorùbá àwa fi stéètì lọ́rùn lẹ̀ ní dá sí wọn bá a bá ń sọ̀rọ̀ bí somebody like me tí bá ń sọ̀rọ̀ nípa àwọn state governor pé ó kù díẹ̀ káàtó ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá wá dákẹ́ gbẹ̀ná máa ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n gbọ́ Yorùbá everybody á mú tùpá ni mi ìmọ̀ owó ètè ṣe máa ń ṣe bí àbòsí yín pọ̀ ẹ̀yin dẹ̀ láràlú tí ìyà ń jẹ ẹ̀yin ló yẹ kékeré láì fà òfòtápè ẹ kàn máa pariwo Tinubu ṣó láwọn tó kówó fún yín tán ní ká máa pariwo ẹ ní kí ló dé tó lè pariwo gọ́vnà tó wà nítòsí ẹ tó ń gbowó lórí ayé ẹ the same gọ́vnà tó ń gbowó security vote lórí ẹ̀mí ẹ dúkìá kó dáàbò bo ẹ̀mí ẹ federal ń fún ní owó kó dáàbò bo dúkìá àti ẹ̀mí ẹ kí nǹkan kan má ṣe wọ́n wá ń kó owó yẹn pamọ́ gbogbo state governor state márààrún àbí mẹ́fà àbí mélòó ló wà nílẹ̀ Yorùbá mi ìròyìn pé ní state kan tó ní one drone báyìí kò sí state kan tó ní single drone pẹ̀lú bítíbitì billion and trillions of money tó wọlé sínú sọ́wọ́ wọn. Is that not bad enough? Ìyẹn lè fi máa mọ̀ wípé àwọn gọ́vnà yìí wọ́n bìkítà ẹ̀mí àwọn aráàlú wọn ríro. Nǹkan kan wà tí mo dẹ̀ ní láti pe àkíyèsí yín sí tí ẹ̀mí Ọlọ́run sọ fún mi kì í sọ fún yín. Kò dẹ̀ ń ṣe wípé bí ọ̀rọ̀ ẹ̀mí Ọlọ́run nìkan ìwọ fúnra lára you can as well think about it. Ẹ ti mọ̀ wípé àti state government àti federal wọ́n mọ wiki point àwa Nigerians o kì í ṣe àwa Yorùbá nìkan wọ́n mọ wiki point àwa Nigerians wípé starting la máa ní starting wa máa ń good gan ni continuity pu babu ní continuity máa ń jẹ wá ń yà ṣe ti rí ọ̀rọ̀ yẹn tó ṣẹlẹ̀ ń sìn yìí bí gbogbo wa ṣe tún yáyá tá a múra àwọn eléyìí sọ tẹ gbogbo àkóbò ó ń lọ bẹ́ẹ̀ ẹ má wàá jẹ́ kó máa jẹ́ wípé bílẹ̀ ṣe ń ṣú tilẹ̀ mọ́ torí gọ́ọ̀mẹ̀ntì wọ́n ya wèrè gan the more táwọn ọmọ yẹn pọ̀ kán pẹ́ ń bẹ̀ yẹn ẹ máa wí pé tá bá ti sọ̀rọ̀ lẹ́ni tán sọ tó bá máa fi di wíìkì tá a mú yìí sìn á ti máa rẹ̀ wá á ti máa ṣe rẹ̀wẹ̀sì ìsìn ló yẹ ká múra kankan ká má jẹ́ kó rẹ̀ wá ẹ̀yin tí ẹ̀ tí ì jáde ẹ̀yin ẹ máa pílànù bẹ́ẹ̀ ṣe máa jáde àwọn tó ti jáde tẹ́lẹ̀ tó bá ti rẹ̀ wọ́n ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì jáde kí lẹ̀ ń ṣe ẹ̀dẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé kò kàn yín ẹ fẹ́ bọ́ síta kan mú yín kan pa yín àbí ìgbà tí kú ti wá ba yín nu ilé nǹkan sìn ìkan ló máa mú bẹ́ẹ̀ nínú kó o kú sí ìgboro àbí kó o kú sínú ilé kú síbì kan ó yẹ ẹ máa sọ̀rọ̀ yín. So now ó gbé sí káńsì fún bàbá Ìgbòho Fúlàní òde ṣe yẹn fún wa o nílẹ̀ Yorùbá pé ìwọ tí orí gbogbo wọn ní nọ́ọ̀tì yẹn wọ́n yẹn ń para wọn nìyẹn ìwọ tí àmójútó ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá nípa àjáàbòbò ilẹ̀ Yorùbá tí bàbá yẹn bá bẹ̀rẹ̀ iṣẹ́ fún yìí sìn ṣe rò pé ilẹ̀ Yorùbá ò ní safe. So èdè ìgbà tá a bá wà láyé la máa mọ̀ pé bí ń pa wá ẹni tó bá gé orí ẹ̀ lọ́mọ èso lẹ́ẹ̀kan kò ní mọ̀ pé bí ń pa àwọn. Bẹ́ẹ̀ni o. So that is ibi tó yẹ kí mentality wa kọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ máa ṣiṣẹ́ pé àwọn pípọ̀ yìí ń gbọ́wọ́ tí Mákindé ò bá gbọ́wọ́ ṣe rí nǹkan ọ̀rọ̀ tí mo fẹ́ sọ mo nígbà kan pé tí Mákindé ò bá gba owó security vote á jáde aṣọ síta. pé wọn fóun lówó owó gbowó federal fóun lówó aṣọ. federal fóun so òun gba owó despite the fact pé ọ̀tẹ̀ ṣe the same part ó sì gba owó security. bàbá mi ṣe mọ̀ wípé gbàrà tí kinní ìṣẹ̀lẹ̀ Mákindé bọ́ síta bàbá Mákindé bọ́ síta ó ní òun ra kí ló lóun rà yẹn ná. drone. ṣé drone ló lóun rà àbí kinní kan ó ní statement ó ní adjective tó fi qualify tó lóun rà ìgbà tó máa lóun rà kí ló wí ó lóun ti rà 7.7 billion naira ló lóun rà o láti last year ló lóun ti rà ó wá ní èèyàn tó máa wá fix ẹ̀ ń sìn kò sí lárand
ní ìgbà tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ó lẹ́ni yẹn ṣẹ̀ṣẹ̀ máa dé after 3 weeks láti ìgbà yẹn títí dìsí àgbọ́ nǹkankan mọ́ lẹ́nu Mákindé lórí ọ̀rọ̀ drone tó ní wọ́n fẹ́ fix nọ́sìn. You see their lives, àwọn aráàlú la ní nǹkan ṣe. It is about us. Ẹ bá wa ráǹdì ẹ̀ ọ̀pù ìṣẹ́jú kan kí a tẹ̀síwájú, àwọn èèyàn wa fẹ́ dá sétò. Ẹ ṣé. All right, ẹ ṣeun gan, ẹ máa bẹ tó lọ. You are welcome, sir. Ẹ̀yin tèmi lórí TikTok ẹ kálẹ́ o. Bami Rotel of Germany. Bami Rotel of Germany. Bami Rotel of Germany. Hallelujah, sir. Yes, sir. Àmín o. Ẹ̀yin tèmi lórí TikTok ṣe fẹ́ dá sétò. Daddy Bash, Mr. Bash. Are you still there? Ẹ kálẹ́ sà ń gbọ́ yín. Yes, sir. Ètò nìyẹn. Ẹjọ́ ẹ bá wa ṣí ètò ìsíta ẹ ṣàánú. Ṣẹ́rí nǹkan tí mo fẹ́ sọ lórí àwọn rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ yẹn ni ṣẹ́rí àwọn èèyàn wa mà. Àwa gan a ní lọ́wọ́ fún ara wa because we are kì í submit ara wa fún learning. Most especially we àwa ọmọ Yorùbá. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn tá à ń dá gbogbo ẹ̀ sórí Bàbá Tinubu ṣe everything. Ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ bí policy Nàìjíríà ṣe ń play. I understand ma. So now àwọn governors wa security vote wọ́n gbà kí ni wọ́n fi ń ṣe. Àmọ́ ìgbáyé Òṣùkù ní Èkìtì state Bàbá Fáyọ̀ṣe. Ìgbà tí àwọn X-Men tó bẹ̀rẹ̀ sí ń da Èkìtì láàmú. Fáyọ̀ṣe jáde ó mobilize gbogbo àwọn security àwọn local vigilante wọ́n wọnú igbó. Wọ́n dẹ̀ lé wọn ó dẹ̀ make command pé any Fúlàní nínú igbó tó bá mú tó bá jẹ́ pípa ni àbí anything. But at that time Ekiti state was peaceful. But in sin àwọn governors wa kò sí any steps tí wọ́n take lórí security gbogbo ẹ̀ wọ́n dà lórí federal government tí a dẹ̀ mọ̀ wípé as at now agbára Bàbá Tinubu is limited. Despite being the president ó ní àwọn ìgbésẹ̀ kan tí bàbá ò lè gbé. I have not supported Tinubu. Ọmọ Yorùbá nation ni mí láti ilẹ̀. Mi ò vote fún Tinubu. But with what Tinubu is doing, with what that Baba is doing, no fún release tó tẹ̀ kọ́kọ́ bá wa release olóyè Bàbá Sunday Igboho tó jẹ́ bàbá tiwa. Ìyẹn lásán ó yẹ ká ọmọ Yorùbá ó yẹ ká mọ̀ pé bàbá yìí ní nǹkan kan ṣe. But there is nothing they can do now to second ambition. So Daban sọ pé ó yẹ kí federal government kó release kó ṣiṣẹ́ security kó ṣe kíní. So 2027 ṣé a máa lọ vote ọmọ Hausa di àbọ̀ ọmọ Igbo ṣé yẹn ló máa pay ọmọ Yorùbá? Àtọ̀ kò sí ètò máa pay wa. Ṣé nǹkan tán ní Tinubu ò ṣe fún wa yẹn ṣé Àtíkù àbí Peter Obi òun ló máa wá ṣe? Kò sẹ́ni tó lè ṣe mà. Kò sí. As the president of Nigeria, with the way the politics of Nigeria is being played, kò sí president kan tó máa wọlé tó máa rí security or whatsoever or any development ṣe ní Nigeria. Kò sí any policy tó lè favour Nigeria because àwọn cabals tó ń rule country, they are more powerful even than the president. So let us hold all our governors responsible. Number one, torí pé àwọn aráàlú ẹ̀rù máa ń bà wá. Tábà hold wọn responsible, wọ́n máa wá solution. Gbogbo wa àjọ máa ṣe ni. Kì í ṣe lórí èèyàn kan. The only solution to Nigerian problem now is tí Nigeria bá pín. Bẹ́ẹ̀ kò lè pín lọ́wọ́ with what is on ground. Kò lè pín. Torí àlàyé yẹn náà là ń ṣe fáwọn èèyàn wa pé ká calm down ká má dọmọnù pẹ̀lú omi ìwẹ̀. Ẹ jẹ́ ká lórí pípé. Ẹ má jẹ́ aṣọ́tẹ̀ jù. Exactly. So ẹ jẹ́ ká fi ọ̀tẹ̀ ká gbé pàdé kí gbogbo wa ká sowọ́pọ̀. Mo gbìyànjú ṣe náà tún bú mi. Wọ́n ní ló ní Tinubu tún gbé fún mi mí hàn. Kí lẹ tí ẹ fẹ́ ká ṣe? Ìgbòho ẹ tí ẹ dúró gan ẹ tí ẹ fẹ́ kẹ́nìbọdì ṣe ìkankan. Ọ̀rọ̀ yín yóò yé wa o. Ẹ̀yin tẹ̀dẹ̀ máa káńtà wá yìí. Àárín yín online rí. Àárín yín níta. Àárín yín online kò síbi tá ti rí yín. Ìwọ̀n bàtà bá ṣe èyí tó yẹ kẹ́ fún wa ní support. Ẹ máa rí àṣìṣe lẹ wálé ayé tí yín wá. Gbígbó orin ẹ ló ti rìn fásitì jù
tó bá wá rọra rìn ẹ ní ẹwà ayé ẹ ṣó yẹ kó máa tẹ slow tó bá wá ní òkè ẹ má bínú ẹ jẹ́ kí n dúró sójú kan ẹ ní ṣó tán ṣé bá ti sọ fún yín pé kò níbi kankan lọ tẹ́lẹ̀ ṣé yẹ kó dúró pa sójú kan tó bá tún ní ó dáná ẹ jọ̀ọ́ ẹ má wọrí ẹ jẹ́ kí n rọra jókòó á ti sọ fún fẹnuwú géètì ní ìran ló ń pa kò ní nǹkan kan 2023 rèé ojú ayé wa ni lórí nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo information tá a ti gbọ́ àti everything tá a mọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ìtara ìyẹn ni a fi ń ṣe show tá a fi ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá Nation ẹ máa bá mi tẹ love and like àwọn míì mọ mídíà Yorùbá Nation tó wà online àwọn fans wọn ni wọ́n tẹ flagging lórí show mi ìrírí mọ́ ẹni wọn but mo ti notice pé tí n bá ti ń ṣe show tán bá ti ń tẹ flagging ìsáídà kí mídíà Yorùbá Nation kan wà online ẹ̀yin olólùfẹ́ ti dára ẹ máa bá mi tẹ love ẹ bá mi tẹ like tó bá ṣe skip flagging ni àbí kò yé wa báyìí ní 2023 ṣebí Ìgbòho fi tara sọ̀rọ̀ wípé bàbá ṣebí nǹkan tí kò yí ọ̀pọ̀lọpọ̀ yín ìtara tí Ìgbòho fi sọ̀rọ̀ pé a máa gbẹ́rù yín látẹ̀yìn a máa gé yín jẹ a máa ṣègbè a máa ṣàwo tó fi sọ̀rọ̀ sí bàbá Tinubu àti bàbá Ọọ̀ni tí gbogbo wa gbá tẹ̀lé wọn lẹ́yìn ṣebí kí wọ́n lè fún wa ní listening ear ni ṣebí kí wọ́n lè gbọ́ ọ̀rọ̀ tá à ń sọ ni kì í ṣe wípé bẹ́ẹ̀ náà la bàjẹ́ tó ta máa wá sọ wípé àwọn bàbá àgbàlagbà ilẹ̀ Yorùbá náà ti bí wọn ọmọ ọkọ ni wá ọmọ gbà ní wà lè ṣíṣú yọ ọmọlúàbí ojúlówó ọmọlúàbí pọ́nbélé ni wá ṣùgbọ́n a ní láti ṣe nǹkan tá a ní láti ṣe kí wọ́n lè gbọ́ wa bàkàkà tó fi máa gbọ́ wa níṣe èyí tó yẹ àwọn gan tá à ń bá pọ̀ nǹkan wọ́n mọ̀ pa à ń bá wọn pò ìjọ tán lọ sọ́dọ̀ bàbá Ọ̀nìrìṣà ṣé bàbá Ọọ̀ni ò sọ fún yín wípé gbogbo nǹkan tá à ń ṣe ó yé àwọn àwa ni àfẹ́ understand àwọn wípé kí níyẹn bó ṣe ká wa lára ó ká àwọn náà lára bọ ìrìn àjò wọn Nàìjíríà ò rí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ̀yin aráàlú lẹ̀ ń jẹ́ kí àwọn bàbá yẹn máa rí wa bí aláìda èṣù gbénú ẹ̀yin kan o. Okay, 2023 lọ now this is 2026 àwa ti wá rí pé okay a ní kán má lọ wọ́n ti lọ ṣé ká dẹ̀ wá fi wọ́n sílẹ̀ sẹ́nu ẹ̀ ní kán jẹ́ okùn ẹ̀mí Tinubu ni tán bá jẹ́ okùn ẹ̀mí bàbá Tinubu èrè wo ni wà tèmi fẹ́ jẹ́ ń bẹ̀ àìlèta Abíọ́lá MK ò tọ́ ṣe pa rabaraba ẹ̀ sì wà ńlẹ̀ Yorùbá ṣó ti tán ni kò tí ì tán lẹ̀ kí lèyìn ọmọ Yorùbá ṣe ṣé wọ́n fi ṣe wá ni tó jẹ́ pé gbogbo àwọn àgbààgbà wa náà máa pa tẹ́ẹ̀dẹ̀ ní rí nǹkan kan ṣe irọ́ o ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀ ká má dọ̀mọ̀nà pẹ̀lú omi ìwẹ̀ ó tiẹ̀ wá ṣe kú díẹ̀ káàtó kò ṣe 100% èké tó bá ṣe bẹ̀ ẹ jẹ́ àfún ní support torí situation tá a wà nínú Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ọ̀fọ́n àti tọ̀sí gbẹ̀gìrì ẹlẹ́kọ̀ọ́ ti kẹ́kọ̀ọ́ ẹ̀lẹ̀ Northern ti ń support náà ti àwọn títí ẹ̀ Ìgbò torí àwọn Northern ti sọ pé bí Òbí Peter Obi tó bá máa kú pẹlẹbẹ ni kó kú àwọn ò ní ìbò kankan táwọn fẹ́ fún wọ́n believe pé wọ́n lè lo Obi láti fi relegate Tinubu bọ̀ wọ́n rí pé òfúùtù fẹ́ẹ̀ tẹ́sà tí ò nìkan òun ni àwọn the same set of people tí wọ́n fọ́ọ̀sì ọ̀rọ̀ ṣàríà nílẹ̀ Yorùbá àwọn ni wọ́n náà lọ bá Mákindé Ṣèyí Mákindé wọ́n náà lọ bá ṣe meeting wọ́n ti ṣe meeting yẹn sẹ́yìn some months or years back kó tó di pé wọ́n ṣe ìgbégúnmi wá o kì í ṣe pé ìgbà tó ṣe ìgbégúnmi wá náà ṣe lè ṣe kíní o wọ́n ti ṣe meeting ti ṣe gbogbo ẹ̀ àwọn ni wọ́n encourage Ṣèyí Mákindé wọ́n believe wípé wọ́n lè lo Ṣèyí Mákindé láti fi tákà àwọn náà láti fi kojú Tinubu òun ni ìdíje pé Ṣèyí Mákindé lòun fẹ́ become president tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ tí orí wa bá pé ni wọ́n gé orí Mr. Oyèdòkun lójú ayé wa àwọn ọmọ sì wà ń bẹ̀dì sí Ṣèyí Mákindé tún wá lọ sí Oríire community local government láti lọ bá wọn sọ̀rọ̀ kó bá wọn kẹ́dùn ní ibi tó ti ń kẹ́dùn ló tún ti ń fi òkú Mr. Oyèdòkun àti àwọn ọmọ tó kó lọ ojú egbò yín ó fi gígùn ìgbà tá ẹ̀ mọ̀rọ̀ ẹ máa ṣe ràndùn ẹ máa ṣe bẹ́ẹ̀ ni wípé governor is a god is not god wọn ṣe ọ̀nṣọ́lọ́run níwọ̀nba ìgbà tán wà ń bẹ̀ ní ẹ̀rí tán bá ti kúrò ń bẹ̀ tí wọ́n rí post political post kankan mọ́ they are more or less like you and myself now àbí kò yé wa báyìí òun ni gbogbo ọ̀rọ̀ tó ń lọ yẹn ìgbà tí Mákindé máa àdírẹ́sì wọn bẹ̀ ó ní tán bá lè dìbò fóun kóun di president ní 2023 òun àṣù àwọn ní maximum protection ṣé kò yẹ ká ẹ lẹ́ lóko ń bẹ̀ ṣé kò yẹ ká ẹlẹ lóko kọ sáré escape ẹ kúrò ńbẹ̀ kó mọ̀ pé òun ti ṣìwí òun ṣì sọ ṣùgbọ́n kàkà tẹ́ fi máa lẹ lóko àtẹ́wọ̀fọ̀ orí burúkú náà lẹ tún máa pa kí nǹkan ò tiẹ̀ wáyé ọmọ Yorùbá mọ́ ẹ mèdè ẹ mọ̀hún ẹ mọ̀rọ̀ ẹ mojú ẹ mara kí ló dé mọdé ń ṣàlàyé fún yín ó ti lè búyàn jù ó ti lè sọ̀rọ̀ jù
Okay, oh mommy and daddy, ìwọ tó lè búyàn tó dẹ̀ mọ̀ sọ tó mọ̀ present. Kí ló dé tó bọ́ síta kó wá sọ bó ṣe yẹ kó ṣe bó ṣe mọ̀ sọ. Káwa náà rí ká lè tara ẹlẹ́n. No, mi ò lè ṣe mi ìfẹ́ kọ́ lójú mi. Really? Ìwọ ò lè gbójú jáde báyìí gbogbo everything ẹ jáde báyìí. Kán lè máa wá ẹ káàkiri gbogbo àgbáyé kó lè mọ nǹkan tó dúró fún. Torí àìmọye ibi ni gbogbo yín lè lọ tí mi lè lọ. Mi ìjámọ́ nǹkan kan. Torí kíni? Torí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí ni o, kò ń ṣe torí family mi àbí torí ẹbí àbí torí ọ̀rẹ́ o, àbí iṣẹ́ ọwọ́ mi o, èmi ò níṣẹ́ kankan tí ò dá o. Ọwọ́ mi rèé funfun nẹ́nẹ́ máa fi gbọ́mọ jó ni, mẹ́ẹ̀ kọjá àyè mi sáré kẹ̀kẹ́ kọlu mọ́tò. Ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí ni mo gbé ní ti kankan o. Tó fi generate ọ̀tá káàkiri àgbáyé. Débi wípé tá bá wá sọ̀rọ̀ ọ̀hún, ọ̀rọ̀ yẹn a ti lè sọ ìjọ́ tá bá ti sọ ọ̀rọ̀ àwọn èèyàn tó súnmọ́ family wọn. Tá sọ dáadáa wàá máa gbọ́ Dára, you are the best, you are good, I love you, ọmọ Táyé mi, ọmọ Kẹ́hìndé, gbogbo ẹ̀ lọ bẹ́ẹ̀ ìjọ tá bá ti wá sóòótọ́ ọ̀rọ̀ náà tó wá gba òdì lọ́dọ̀ wọn, ìjọ yẹn náà máa gbọ́ wípé tí ìmọ̀ kò mọ̀ rọ́sọ̀ in fact gbogbo èèyàn tó wà ní sàkání ẹ̀ ló ti fẹ́ lọ, èmi ni mi ò jẹ́ kí wọ́n lọ. Ẹ bá mi bèrè èèyàn mélòó lọ́wọ́ nọ́mọ̀ ní sàkání mi tó lọ. Òtítọ́ ọ̀rọ̀ lèmi jẹ́ yín. Mi mo bó ṣe fowó ràyàn lórí. I am a disciplinarian just like my parents. Ṣé orí kí ṣe wá máa bèbè pẹ̀lẹ́ kinní kan kinní kan. I don't know how to do it. Bí Ọlọ́run tèmi ṣe dá mi lélẹ̀, ìwọ tó bá like láti gbọ́ òótọ́ ọ̀rọ̀ ó lè bá mi ṣe láíláí. The fact pé mi àti ẹ lè máa pọ̀ síra wa lẹ́nu, you are not expecting me pé kó hùwà ìbàjẹ́, kó hùwà ìdẹ̀tí, ìbà lórúkọ jẹ́ tó tini lójú jù láyé, torí àwọn nǹkan tó tini lójú jò lè lọ́wà. Kó wá ṣe torí pé ó ti mọ̀ mí, mo mọ̀ ẹ́ àjọṣepọ̀, kó wá ní kí ó yẹ kí máa bá ẹ fọwọ́ bo ìbàjẹ́, kí máa support against àwọn tó ṣe bàjẹ́ sí. Mi ò mọ̀ ṣe, torí mo wá dúró lórí òtítọ́. Ẹ wá ní kí ìfò kí nìṣó, ẹni iṣẹ́ ọwọ́ mi ẹ fẹ́ gbógun tì. Ẹ̀dẹ̀ mọ̀ wípé Ọlọ́run lẹ ń gbógun tì. Ẹ̀dẹ̀ mọ̀ wípé ìwọ tó ń ṣerú ẹ̀ ọ̀run ti gbógun tì ẹ́ already. Torí mi ní jáwọ́ lórí òtítọ́. Àti tí ilẹ̀ Yorùbá gbẹ́ gbòmìnira, títí tí àwọn ènìyàn mi tí wọ́n lálàáfíà, tí wọ́n gbé ìgbésí ayé rere tó yẹ kí wọ́n gbé ìfọ̀kànbalẹ̀, torí mo mọ àwọn ẹ̀yà mi, wọn kì í kọjá àyè wọn. A lè máa ṣe bó ṣe wù wá síra wa o. Mo mọ ìran mi, ìran Kóòtù Àjíire, ìran Yorùbá. A lè ríra wa ká máa ṣọ̀tẹ̀ ara wa ká máa ṣàbòsí. Mo mọ̀ wá dáadáa, mo mọ̀ nǹkan tá lè ṣe, mo mọ̀ nǹkan tá lè ṣe. A kì í kọjá àyè wa. Wọ́n ní èèyàn kì í wà nínú ilé kó fọrùn rọ̀. Báwo ni ìran baba ńlá baba tèmi tá pè ní ìran Kóòtù Àjíire ẹ sùn sínú ilé yín ẹ wá fọrùn rọ̀. Àwọn àgbààgbà wá dákẹ́, everybody wá ṣojú wọn bí ojú báyìí, bẹ́ẹ̀ ni wípé wọn gbọ́ wọn rí títí kú fi wá gbọmọ pa lọ́wọ́ wa. Irú ènìyàn wo la wá jẹ́? Ṣé Yorùbá àsìkò yìí ti yàtọ̀ sí Yorùbá àná ni? Ṣé kò sí ojúlówó ọmọ kan Yorùbá mọ́ nílẹ̀ Kóòtù Àjíire ilẹ̀ Yorùbá mọ́ ni? Tí wọ́n jẹ́ akíkanjú àti àkàndá ọmọ àti akín, tí wọ́n bọ́ síta, tí wọ́n sọ̀rọ̀. Tí ìwọ bá mogun jà tó ọmọ tàtàtà ṣe, ọ̀rọ̀ tó wà lẹ̀ kò ń ṣọ̀rọ̀ tàtàtà, gbogbo wa kọ́ la máa kọ́ tàtàtà. Ọ̀rọ̀ ẹ o ti gbàgbé wípé láti yọdún ta ti pariwo ọ̀rọ̀ insecurity ilẹ̀ Yorùbá. Ogun ẹnu yìí la fi ń jà, àbí kí ni mo sọ? Ogun ẹnu la fi ń jà láti 2018 tẹ́mi ti ń pariwo ẹ̀ títí di 2026. Ogun ẹnu la fi ń jà. Ìsìn la ṣẹ̀ṣẹ̀ fẹ́ ogun tàtàtà táwa fẹ́ tì í bọ̀. Èyí tó bá mọ̀ pé gúùdù sí ń bẹ̀, ó yá dìde kó o ṣe, má dúró kéèyàn wá bá ẹ̀. Tó bá dẹ̀ wá ń ṣe lọ, àwọn tó ti ń ṣe tẹ́lẹ̀ má bá ti wọn jẹ́ kó sọ wípé torí o fẹ́ kí tìtì ẹ̀ dá, torí kò síbi tó ń lọ. Èyí tó bá mọ̀ ṣe ni kó o ṣe. Ẹ wá wo ọ̀rọ̀ tó wà lẹ́ báyìí. Gbangba ti dẹ́kun ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin sísítà mi. Kedere ti jọ bẹ́ẹ̀ wò fún gbogbo ọmọ Kóòtù Àjíire. A ò rí bí kankan gọ sí mọ́. Àsìkò yá ò rẹ́yìn ìkákọ̀sọ́ sí mọ́ ká máa sọ pé ṣé orí mi bójúbójú. Kedere bẹ́ẹ̀ ni gbogbo wa jọ ń wòra wa. Kò sólóró kankan bí kankan mọ́. Ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lánàá wípé wọ́n rí àwọn Adélabú, àbúrò sísítà Adélabú àtàwọn ọmọ ẹ̀ méjèèjì, wọ́n rí wọn gbà. Lótìtọ́ ní ìjọba ni wọn ò sọ síta, ní àwọn media houses ni wọn ò sọ. Ọ̀tá ẹni ò lè podu ọya lójú ẹni. Bó o bá ya ọ̀run jábọ́ níwájú ọ̀tá ẹ̀ wá sísàlẹ̀, á ní àti kí tún ni kí wá ní kí ló ṣe téèyàn kò ṣe rí. Tí àwọn èèyàn tó bá wá gbé tí media houses tí gbogbo wọn tó máínọ̀sì Ìgbòho kúrò ńbẹ̀ tí wọ́n wá sọ wípé Nigeria police ló ṣiṣẹ́, Nigeria police ló ṣiṣẹ́, ẹnu ẹ̀ ni wọ́n wà yẹn. Ṣèbí ṣi Sunday Adéyẹmọ Ìgbòho àtàwọn boys wọn ni wọ́n ṣiṣẹ́ yẹn. Ní Sókà, ṣé Sókà ni àbí Sókà ní Ìbàdàn bẹ̀, ibẹ̀ ni wọ́n ti mú wọn. Gbogbo àlàyé yẹn ni mo ti ṣe sórí àwọn short video tí mo máa ń ṣe ní orí YouTube wa. Àbí kò yé yín bẹ́ẹ̀ yẹn?
ìgbà tó dé wá ṣiṣẹ́ yẹn tán ó hand over wọn lé ọlọ́pàá lọ́wọ́ àbí ta lè fẹ́ kó hand over wọn lé lọ́wọ́ ọlọ́pàá ni náà ni àwọn ọlọ́pàá látàbújá ó hand over wọn lé wọn lọ́wọ́ wọ́n dẹ̀ carry everything the next thing wá ti ẹ̀bẹ̀ ṣùgbẹ̀gbà kẹ́ dárúkọ ọmọ tó ṣiṣẹ́ tó fẹ̀mí ńlá kú ṣe wá mi lè tó ṣọ́ọ̀kì èmi mẹ́ ọmọ Yorùbá ló jí wọn gbé o ọmọ Yorùbá níbi tó lè dé tí information yẹn dé wọ́n jẹ́ kó yé mi wípé lára àwọn boys tó ń tẹ̀lé Pẹ̀kẹ̀lẹ̀ Mẹ́sì náà ṣiṣẹ́ yẹn lára àwọn boys tó ń tẹ̀lé Pẹ̀kẹ̀lẹ̀ Mẹ́sì fúnra lára Adélabú former minister of òkùnkùn òun ni bàbá Bande wọ́n ní àwọn lára àwọn boys tó ń tẹ̀lé kiri àwọn ni wọ́n lọ arrange tó lọ ṣiṣẹ́ yẹn ẹ̀yin náà wo bí tí gbogbo wa bára wa ìyẹn ìkan Ọlọ́run púpọ̀ èèyàn kan ọrùn bì mí ẹ jẹ́ kí n ní láti sùn good so ẹ̀yin tó rún bá ti oh my god kalele hello ma. Why is the other one sleeping? I've removed him. Hello ma. Kíní tí mo send sẹ́yìn woman kò báyìí tó wà lórí ẹ pé kíní kúrò lẹ́yìn. No telephone. Okay. Do you want to contribute? Ṣé fẹ́ contribute ni? Don't kick me. I'm African.